KOIKIMEDIA brings the work closer to your doorstep. Mega rally yẹn náà ti tẹ̀síwájú. Títọ̀ la wà báyìí ní Abẹ́òkúta. Ibẹ̀ la wà lọ́wọ́ báyìí. KOIKIMEDIA brings the work closer to your doorstep. Àwọn ọmọ Yorùbá tí wọ́n dúró tán wọ́n jáde. Ọ̀gá. Sorry, brother. Ẹ lè gbé mi kú báyìí. Ẹ jọ. KOIKIMEDIA brings the work closer to your doorstep. Abẹ́òkúta la ti wà ní ìpínlẹ̀ Ogun State tí a ti ṣe super mega rally. A ti kúrò ní Abẹ́òkúta gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé Koiki ó wà fún yín láti máa fún yín ní update. Gbogbo bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Abẹ́òkúta la ti wà, a ti kúrò ní Abẹ́òkúta. Ọba wọn rò. KOIKIMEDIA brings the work closer to your doorstep. Ẹ rí àwọn ọmọ ọkọ̀ Yorùbá tí wọ́n ṣe park. Wọ́n park. Àwọn ọmọ ọkọ̀ Yorùbá ni ẹ wò wọ̀nyí. KOIKIMEDIA brings the work closer to your doorstep. Ìlú Abẹ́òkúta ni a wà. Tí a ti ṣe rally tí a mú rally wá sí ojú wòran yín. Matthias! Àwọn ọmọ ọkọ̀ Yorùbá òun lẹ́ wò lójú ọ̀rọ̀ yín. KOIKIMEDIA brings the work closer to your doorstep. Ìlú Abẹ́òkúta ibẹ̀ la wà báyìí. Ibẹ̀ la wà. Kí la sọ? Yóò náà wọlé bí Tinubu wọlé ti sẹ́ǹtì náà ìkan náà ní gbogbo wọn. Wọn kò sí àtọ̀ gbogbo wọn átá. Ìyá ti pọ̀ jù. Ó ti pọ̀ jù ibi pa wá. Ẹ wo ọ̀kadà kọjú àárà ní 700,000 naira ọ̀kadà kọjú. Bí Tinubu wọlé ibẹ̀ kò lè ṣe àgbòsí àbárí fún wa.
bí anybody tí bẹ̀rù kò sẹ́ni bẹ̀rù tó fẹ́ ṣàǹfààní fún wa ìkan náà ni gbogbo wọn kó gbogbo wọn lọ káwọn gbogbo wọn pín everybody go clear out ìkan náà ni gbogbo wọn kò sẹ́ni bọ̀dù tó fẹ́ gbé kínní gbogbo ìkan náà ni wọn. Yorùbá nation lẹ wá ń wá báyà bí. Yorùbá nation ni ká pé ká everybody go dúró bí Tinubu ọ̀rọ̀ ti bẹ̀ owó lòun náà bá lọ àwọn àṣekínní àwọn náà fẹ́ lọ kówó ni nítorí tó kù àgbogbo pátá ó ti sú wa ẹja kan ṣo kó tẹ̀kọ̀ ṣo àná ní gross 700 kó ṣọ̀bọ̀ndé kó tẹ̀kọ̀ ṣo 1007 kí ló dé dáìsì kẹkọ̀ọ́ gbogbo àwọn kọ́sọ̀mọ́ pa ọmọ wa tó jẹ́ ọmọ Yorùbá nílé iye wa ó ti pọ̀ jù ó ti tó gẹ́ ó ti tó. ẹni ẹ̀fẹ́ yàmọ̀ báyìí pé ẹ̀wà lókìṣọ́ fọ́wọ́ náà ẹ̀wà Nàìjíríà mọ́ àbí. àbẹ́ni àbẹ́yàmọ̀ ẹ̀wà Nàìjíríà mọ́ kí lẹ̀ ń fẹ́ báyìí. gbogbo akápẹ́ Yorùbá nation la fẹ́. Yorùbá nation lẹ̀ fẹ́. Yorùbá nation la fẹ́. àwọn ọmọ aláìlú ẹjọ́ sọ́mọ ìlú ìníyín. ọmọ yìí bí ẹ̀bá lèmi. ọmọ ìlú kí lórúkọ ìlú kan tí a wà ẹjọ́ Abẹ́òkúta la wà àbí. ok kí lórúkọ ẹbí kan tí a wà stop tower. ìtọ̀nà ẹ̀pẹ́ ṣe bíbá Ogun State lẹ́wà yìí. ok Ogun State ní bíbá àbí. ẹ ṣe gan lẹ́jọ́ kí lórúkọ yín. lórúkọ tèmi Sunday. ẹ ṣe gan ni KOIKIMEDIA bring it to work clear to your doorstep. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lórí ẹnu ọmọ ọkọ Yorùbá wọ́n ní pé àwọn ò ṣẹrú mọ́ wípé àwọn ò ṣẹrú mọ́. KOIKIMEDIA bring to work clear to your doorstep. ìlú Abẹ́òkúta la wà. ẹni àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n ṣe páàkì wọ́n dúró pé àkílò tí ó ṣẹlẹ̀ àwọn fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ wò ẹnì kan báyìí àwọn lẹ́ ń wò wọ́n wípé kí ló tó ṣẹlẹ̀ a dẹ̀ fi yé wọn pé Yorùbá nation ni o wípé Yorùbá nation ni à ń fẹ́ ẹni bàbá Yorùbá nation. ok Yorùbá nation no problem a lọ pẹ̀lú yìí. kí lẹ sọ bàbá. a lọ pẹ̀lú iṣẹ́ a wà pẹ̀lú yìí no problem. àwọn ọmọ ọkọ Yorùbá náà lẹ́ ń wò yìí ó yà wọ́n lẹ́nu pé kí lóhun tó ṣẹlẹ̀ ní ìlú yìí wípé kí nìkan tó ṣẹlẹ̀ a dẹ̀ fi yé wọn pé Yorùbá nation pé a fẹ́ kúrò nínú oko ẹrú Nàìjíríà tí ẹ bá dẹ̀ wò wọ́n báyìí ẹ rí i pé àwọn ọmọ ọkọ Yorùbá ni wọ́n àwọn gan wọn náà fẹ́ kúrò nínú oko ẹrú Nàìjíríà wípé àwọn fẹ́ dá dúró ẹjọ́ yà mí kílẹ̀ nípa ẹni jìnnà. Òmìnira Ọlọ́run kó máa kó lóko ẹrú wàhálà yìí pọ̀ jù ìjà yìí pọ̀ jù Ọlọ́run kókó wa yọ nú ẹ̀. ẹ ṣe gan ni ìyá mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ìyá mi ni pé ìyà yìí ti pọ̀ jù wípé àwọn wáyà mọ̀ pé àwọn fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú. KOIKIMEDIA bring the world closer to your doorstep. KOIKIMEDIA bring it to work closer to your doorstep.
brọ́dà mi ẹ jọ ẹgbẹ́ ń padà sí àlejò ẹ̀jẹ̀ ẹgbẹ́ ń padà sí sàlẹ̀ mi. Ẹ kọ kó tẹ̀jẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi débẹ̀ ẹ̀jẹ̀ ẹ lè wù kọ́tẹ́ fẹ́ wù náà sàlẹ̀ ẹ wù kọ́tẹ́ fẹ́ wù sàlẹ̀ ẹ̀jẹ̀. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Ohun tó ń ṣẹlẹ̀ ní Yorùbá nation, ohun ló ń ṣẹlẹ̀. Ìkan tó ń ṣẹlẹ̀ nìyẹn Yorùbá nation. Wípé a fẹ́ kúrò nínú oko ẹrú. Ìkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Kó máa lọ bẹ́ẹ̀, 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 kó máa lọ bẹ́ẹ̀. Alówó sa lẹ́sẹ̀ sí. Kó máa lọ bẹ́ẹ̀, kó máa lọ bẹ́ẹ̀, kó máa lọ bẹ́ẹ̀, kó máa lọ bẹ́ẹ̀. Yorùbá nation. Yorùbá nation. Àwọn ọmọ kan Yorùbá àwọn náà lẹ́ ń gbọ́ yẹn wọ́n làwọn fọwọ́ sí wọ́n làwọn fẹ́ kúrò nínú oko ẹrú. Gbogbo ara la fi. Yorùbá nation is the answer. Kí lẹ sọ dájú mi. Yorùbá nation is the answer. Ìyẹn pẹ́ Nàìjíríà ti tán nìyẹn o. Ó ti lùkù dé. Olúkàlùkù máa bá tiẹ̀ lọ. Tàbí Musa yìí ti wálẹ̀. Ẹ ṣé gan ni. KOIKIMEDIA brings the world closer to your doorstep. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọkọ Yorùbá ṣe rí wọn bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n láwọn support pé ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n láwọn gan òdìbò mọ́ wípé àwọn support Yorùbá nation wọ́n láwọn support Yorùbá nation ìjà ní mọ́tò bá ẹ̀rí bí mọ́tò ṣe park àwọn ọmọ ọkọ Yorùbá lẹ́wọ̀ wọ́n park wọ́n ní àkí ló ṣẹlẹ̀ ara ẹ̀wọ̀n á fi ń yé wọn pé Yorùbá nation ni wípé òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ wípé Yorùbá nation ni pé a fẹ́ kúrò nínú oko ẹrú. Mọ́mí kí lẹ sọ thank God ẹni mọ́mí ìyàwó àìtún ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn fẹ́ kúrò nínú ìyà àbí wípé àwọn fẹ́ kúrò nínú ìyà wípé àwọn fẹ́ gba Yorùbá nation àbí tẹ́bádẹ́ ti gba Yorùbá nation wípé ẹ ti bọ́ sínú ògo àlàáfíà ayọ̀ ìdùnnú àbí. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Àti kúrò ní Abẹ́òkúta la wà.
No going back. You go, sir. Baba iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Wàláì. Iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Ohun tó ṣẹlẹ̀ ni pé orí over bridge yẹn ni mo lọ gùn so tí mo dẹ̀ fi hàn gbogbo wa pátápátá mo ti mú close sí wọn ẹ ṣé gan ni KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Àṣé ìdádúró ní bí níbi àbẹ̀sẹ̀ nílẹ̀ lẹ́yìn ìgbòho àdúró déédéé. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Àti kúrò l'Abẹ́òkúta. Àwọn ọmọ kan Yorùbá lẹ ń wò wọ́n. Ẹ bá yí wọ́n báyìí. Ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? A ti lọ wájú àbí? Ókè ó ti parí nù. Ibi la máa rí ètò èsì ẹṣẹ́gbọ́n ẹ̀yìn tẹ́ wò wá. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Bye for now. Thank you so very much for joining us for this program. We thank all of us. Thank you so much.